ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo mọ̀ọ́re Olúwa èmi mọ̀ọ́re. Mo mọ̀ọ́re Olúwa èmi mọ̀ọ́re. Ọwọ́ mi lókè mo gbé ọ̀gá. Mo mọ̀ọ́re ìjó lẹ́sẹ̀ mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀ọ́re. Gbogbo ọkàn tó mọ̀ọ́re ìwọ náà lè kọrin yẹn níbi tó ti ń gbọ́ mi lónìí. Torí orí ọ̀rọ̀ tí mo fẹ́ pín pẹ̀lú wa lónìí ó ní ṣe pẹ̀lú àwọn ọkàn ìmọ̀ọ́re sí Ọlọ́run. Àwọn ọkàn ìmọ̀ọ́re sí Ọlọ́run. Orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lónìí nìyẹn. Torí náà gbogbo bí tó lè ti máa gbọ́ mi jákèjádò gbogbo àgbáláyé lónìí, ọkàn tó mọ̀ọ́re wọ́n níye lórí púpọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tá a bá ń sọ pé à ń ṣoore àbí a fẹ́ mọ̀ọ́re, àwọn wo là ń mọ̀ọ́re fún? Nítorí náà ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa, mo kí wa o lórúkọ Jésù Kristi tó ṣe iyebíye jùlọ. Àti iléeṣẹ́ móhùnmáwòrán Seed of Life Television ó ní ẹ ti ń gbọ́ ohùn mi lónìí. Orúkọ mi sì ni Ṣàngókúnlé Ọláwuyì láti inú ìjọ Emmanuel Baptist Church ní Odò Ọ̀nà ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹ ti ń gbọ́ mi lónìí. Orí ọ̀rọ̀ tí mo sọ pé a ó jọ gbéyẹ̀wò ńlá pé ní àwọn ọkàn ìmọ̀ọ́re sí Ọlọ́run. Ẹ jẹ́ a jọ ṣí Bíbélì wa sí Psalm 116. Psalm 116. Màá kà láti ẹsẹ̀ kẹwàá sí ìkọkàndínlógún. Psalm 116 ẹsẹ̀ kẹwàá sí ìkọkàndínlógún. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Ó ní èmi gbàgbọ́, nítorí náà ni èmi ṣe sọ ọ́, mo rí ìpọ́njú gidigidi. Mo wí ní ìyára mi pé èké ni gbogbo ènìyàn. Kí ni èmi ò san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Èmi ó mú ago ìgbàlà, èmi ó sì máa ké pe orúkọ Olúwa. Èmi ó san ìlérí ìfẹ́ mi fún Olúwa, nítorí nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Iyebíye ni ikú àwọn àyànfẹ́ rẹ̀ ní ojú Olúwa. Olúwa nítòótọ́ ìránṣẹ́ rẹ ni èmi. Ìránṣẹ́ rẹ ni èmi àti ọmọ ìránṣẹ́bìnrin rẹ. Ìwọ ti tú ìdè mi. Èmi ó rú ẹbọ ọpẹ́ sí ọ. Èmi ó máa ké pe orúkọ Olúwa. Èmi ó san ìlérí ìfẹ́ mi fún Olúwa. Nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn. Nínú àgbàlá ilé Olúwa, ní àárín rẹ̀ ìwọ Jerusalem, ẹ̀yin Olúwa. Hallelujah o. Hallelujah o. Àwọn ọkàn ìmọ̀ọ́re sí Ọlọ́run. Àwọn ọkàn ìmọ̀ọ́re sí Ọlọ́run. Ọ̀nà méjì péré ni wọ́n pín ẹ̀kọ́ yìí sí. Àkọ́kọ́ ó ní ìwòye ènìyàn. Ìwòye ènìyàn. Tẹ́ ẹ bá sì wo ẹsẹ̀ kẹwàá àti ìkọkànlá yẹn, ó ní èmi gbàgbọ́, nítorí náà ni èmi ṣe sọ ọ́. Mo rí ìpọ́njú gidigidi. Ó ní mo wí ní ìyára mi pé èké ni gbogbo ènìyàn. Ìwòye òǹkọ̀wé nìyẹn. Ìwòye ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà sì nìyẹn. Ohun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ó kàn wí pé bóun ṣe kọ́ nìyẹn. Àwọn kan sì mọ̀ sẹ́ pé àyànmọ́, pàápàá jùlọ nígbà bá ní àkọọ́lẹ̀, wọn alákọọ́lẹ̀ ẹ wà máa wò ó wípé kádàrá òun ni. Kádàrá òun ni. Ṣé kádàrá àti ẹni pé kó o sórí burúkú? Ṣé kádàrá àti ẹni pé bóyá kó o máa sunkún lówùúrọ̀, kó o sùn lọ́sàn-án, kó o sùn lálẹ́? Ẹ wá béèrè pé kádàrá àtàwọn kan wá ní pé kínú wọn máa dùn ní gbogbo ọjọ́ ayé wọn. Ẹ kíyèsí, ìwòye ènìyàn ni, èrò ènìyàn ni. Nítorí náà ẹ jẹ́ á fiyèsí ọ̀rọ̀ Ọlọ́run lówùúrọ̀ yìí dáadáa. Onísáàmù yìí ó ní òun gbàgbọ́, ó lóun sì rí pé òun sì sọ, òun rí pé òun rí ìpọ́njú gan gidigidi. Ó
ó wá ní òun wípé ní ìyára mi pé èké ni gbogbo ènìyàn. Gbogbo ènìyàn kì í ṣèké ọmọ Ọlọ́run bí gbogbo tó ti ń gbọ́ mi lónìí. Nítorí náà farabalẹ̀ dáadáa kó gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń kọ sí ọ lónìí. Ìwòye náà yẹn kìí ṣe ìwòye tọlọ́run. Ọjọ́ tí ìyè èèyàn bá ṣí téèyàn sì ní òye ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tọ́ àti gẹ́gẹ́ bó ṣe yẹ, ìgbà yẹn láyé èèyàn bẹ̀rẹ̀ sí nítumọ̀. Ìgbà yẹn lèèyàn ò ẹlòmíì ó ti wé pé gbogbo ogun ayé ìbí pé òun nìkan ló dojúkọ. Mo ń sọ fún ọ lónìí pé ìwòye rẹ ni kìí ṣe ìwòye Ọlọ́run. O lè ní ìdojúkọ ṣùgbọ́n kìí ṣe pé ìwọ nìkan ló ń la ìlàkọjá tó sì ń là kọjá kìí ṣe pé bóyá àkọmọ rárá àti rárá. Lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ọmọ Ọlọ́run bá ní ìdojúkọ, a fẹ́ mí wò, a fẹ́ dán ìgbàgbọ́ rẹ̀ wò, a fẹ́ wò bó ló ṣe wúwo tó àti bó ló ṣe fúyẹ́ tó. Ṣùgbọ́n bí ènìyàn búburú bá bẹ̀rẹ̀ sí ní ìdojúkọ, ìjìyà ńlá ni fún àwọn yẹn. Nítorí náà ìwòye ènìyàn má kàn wé pé Ọlọ́run ò sí ọ lóore, Ọlọ́run sí ọ lóore tó pọ̀ o, ó sí ọ lóore tó pọ̀, ìwọ máa gbọ́. Tó bá jẹ́ pé ọba ẹlòmíì ó wé pé òun ò ní kankan, ọ̀rọ̀ yẹn dàbí obìnrin opó. Obìnrin opó yẹn tí Bíbélì sọ nínú ìwé àwọn ọba, nígbà tí wòlíì Èlíjà wá bá lórí pé kí ni ìwọ ní, ó lóun ò ní kankan, ìránṣẹ́ rẹ̀ ò ní kankan. Ó ní torí pé ìyàn mú ní gbogbo ilẹ̀, ó ní kódà ìyẹ̀fun kékeré báyìí òun náà ló ṣẹ́kù tí òun kàwé pé kóun lọ ṣẹ́gi kóun sì fi dáná kí òun àti àwọn aráalé òun káwọn jẹ káwọn sì kú. Ṣé gbọ́ ìwòye ènìyàn yẹn? Ó wí pé gbogbo ẹ ti parí pátápátá. Ṣùgbọ́n ẹni tó ní ìwòye Ọlọ́run, irú wòlíì Èlíjà, Bíbélì sọ nínú àwọn ọba yẹn, àwọn ọba kìíní yẹn orí 19, nítorí pé bàbá yìí Ọlọ́run ló ti kọ sí pé ó yá dìde níbi tó wà yẹn, ó yá lọ sí Kírètì, Ọlọ́run ṣètò oúnjẹ jíjẹ fún. Nígbà tí omi Kírètì tán, òun Ọlọ́run tún kọ sí lónìí pé ó yá wá máa lọ sí Sárẹ́fátì, mo ti ṣètò obìnrin opó kan fún ọ. Bọ́lọ́run ṣe ṣètò nìyẹn, ìwòye tọlọ́run nìyẹn. Ọlọ́run létò fún ayé ẹ̀ ju ibi tó wà yẹn lọ. Nítorí náà má wò pé bóyá gbogbo nìkan ìgbé Ọlọ́run ò sí ọ nìkan kan. Arábìnrin yẹn tó ní kò sí nǹkan kan, ó lẹ́mìí o, ó ní ẹ̀mí, ó lápá o, ó lára o. Nítorí pé nígbà tí Ọlọ́run gbé ṣíṣe rẹ̀ dé ọ̀dọ̀ àwọn èèyàn ló ti yá ìgò. Ó ní òróró, ó ní ìyẹ̀fun o, ó ní kólòbó, ó ní ilé, ó níbi ìyẹ̀wù, ó ní àwọn ọmọ. Ó wá lóhun ò ní gangan. Wà dúró àwọn nǹkan tí mo ti kà sílẹ̀ tó ní bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó ń gbọ́ mi lónìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ o. Ipò ṣe ń gbọ́ mi lónìí. Ó mọ̀ pé àwọn kan gan wọn ò lè gbọ́ tí mò ń sọ yìí. Síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì ẹ̀ ní àǹfààní ó tún wò mí lónìí pẹ̀lú móhùnmáwòrán yìí. Àǹfààní ńlá ni sà. Àwọn kan ò lójú yẹn. Ṣùgbọ́n wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gidigidi gan. Tó bá ṣe rí ibi tí irú àwọn yẹn ti tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó mọ̀ pé tiẹ̀ ò tí ì bẹ̀rẹ̀. Àwọn mi ò ní ẹsẹ̀ tó ń wò yìí, síbẹ̀ wọ́n yin Ọlọ́run lógo. Nítorí náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ṣẹranko, èèyàn ni ọ́. Jẹ́ kí ọkàn rẹ kó ṣípayá láti more. Gbogbo ẹni tó wá ń gbọ́ mi lónìí tí ìwọ mọ̀ pé Ọlọ́run ṣe ọ lóore, ṣùgbọ́n kí làwọn ojúṣe rẹ? Òun ni abala kejì tí mo fẹ́ sáré pín pẹ̀lú wa. Kí ni àwọn ojúṣe àwọn ọkàn tó more? Mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12 yẹn. Ó ní kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Kí ló fẹ́ san? Tó bá mọ iye tí wọ́n ń ta oxygen déèyàn bá dé hospital, ohun afẹ́fẹ́ tí èèyàn fi ń mí, èèyàn ó dúpẹ́ oore. Wàá dúpẹ́ oore. Ìwọ náà wo iye tí à ń san fún àfi ń pera wa lórí afẹ́fẹ́. Bóyá o ṣe ẹ̀ṣẹ̀ lóòdù 200 naira káàdì tán ni tó tún fẹ́ fi pe àwọn ọmọ, o fẹ́ fi pe ẹ̀gbọ́n rẹ, tó fẹ́ fi pe àǹtí rẹ, àbó fẹ́ fi pọkọ rẹ. Ìwọ náà wo iye tó ti ná lóṣù yìí fún afẹ́fẹ́ lásán. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ń gba owó lọ́wọ́ wa, sọ bẹ́ẹ̀ pé èmi ò mọ bí a ti rí san. Torí náà kó wá máa wò ó, bọ́lọ́run bá ṣe ọ́ lóore bàtàbàtà bẹ́ẹ̀ yẹn, kí ni àǹfààní pé o wà nílé ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 Sígbà wo? sí aago 6 àbọ̀.
àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn àwọn ojúṣe rẹ̀ rèé onísàmù yẹn bèrè ó ní kí ni èmi ó san fún Olúwa ó wá ní pé fún gbogbo oore rẹ̀ sí mi ẹsẹ̀ kẹtàlá ní èmi ó mú ago ìgbàlà èmi ó sì máa ké pe orúkọ Olúwa àwọn kan bọ́lọ́run bá ṣe wọ́n lóore wọ́n á lọ forí balẹ̀ fáwọn èèyàn ẹlòmíràn iṣẹ́ tó rí yẹn ta ló dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ló padà sí tó fògo fún àwọn olóṣèlú wa ìgbéraga sí ẹ̀kọ́ wọ́n á ní pé a ti ṣí ojú ọ̀nà fún wọn o wọn ò sì náwó àpò ara wọn o kìí ṣe owó àpò wọn náà o kìí ṣe sálárì wọn náà tún náà o owó aráàlú ni wọ́n náà o wọ́n wà mọ́ ọ̀fẹ́ wọ́n wà gbágbádá wọ́n tún gbèrú wọ́n ò ní pé mọ́ọ́rẹ́ pẹ̀lú gbogbo nǹkan tá a ṣe fún yín torí náà ta ló fi wọ́n sípò sáwọn gan padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sáwọn gan padà bójú ẹ̀yìn mọ́ oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa jọ má sílò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run nìkan ni kó o képe kó sí ọ lóore wọn máa gbọ́ aago ìgbàlà lọ́lọ́run ní kó o mú òun lórí sáàmù yìí mú mo sì rọ́nà tó dára jù nìyẹn gbogbo wa sì ní ojúṣe pé ó di ẹni ìgbàlà lónìí ó wá dákẹ́ ó rí pé ò mọ̀ọ́re nítorí náà ọkàn tó mọ̀ọ́re lónìí bẹ̀rẹ̀ sí kéde títóbi Ọlọ́run bẹ̀rẹ̀ sí sọ nípa títóbi rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ káwọn mìíràn náà ó já àǹfààní yìí kó má jẹ́ pé ìwọ nìkan bí Ọlọ́run bá ṣe wá lóore ó yẹ ká polongo rẹ̀ olórin kan ní mú òpolongo mú òpolongo mú òpolongo kó o ṣe mí lóore Ọlọ́run ṣe mí lóore ó ṣèwọ náà lóore polongo rẹ̀ bẹ́ẹ̀ ni iyebíye òun ni kú àwọn àyànfẹ́ rẹ̀ ó tún ní èmi ó san ìlérí ìfẹ́ mi fún Olúwa gbogbo ẹ̀jẹ̀ tó dá lọ san ẹ̀jẹ̀ rẹ̀ àwọn àkọ́kọ́ ẹ̀jẹ̀ tọ́lọ́run sì béèrè lọ́wọ́ rẹ̀ ìlérí tọ́lọ́run béèrè lọ́wọ́ rẹ̀ náà ni ayé rẹ̀ fáyé rẹ̀ fún Ọlọ́run pátápátá ipò Ọlọ́run sí ọ lẹ́nìyàn fáyé rẹ̀ fún pátápátá ìwọ tó ń gbọ́ mi bóyá wò sí ẹ̀ tí ìgbọ́n Jésù bí sí gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ó tí ì mọ nǹkan kan ó mọ yàn ẹni bá lóhun rí Jésù tí ò rí nǹkan kan kò tí ì rí nǹkan kan tó bá lóhun gbọ́ pa Ọlọ́run kò sì gbàgbọ́ kò mọ nǹkan kan nítorí náà tọ̀ wá lónìí kí ayé rẹ̀ kó lè bà nítumọ̀ moore àwọn ọkàn ìmoore sí Ọlọ́run wọn á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn ó ṣe ìfẹ́ Ọlọ́run wọn ó rúbọ wọn á rú ẹbọ pẹ́ sí Ọlọ́run níjọ́sìn ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ bóyá wọn náà ó ti sú ọ padà sí ọ̀dọ̀ Ọlọ́run padà sílé Ọlọ́run kó lọ jọ́sìn Ọlọ́run pásítọ̀ kan ló ń sìn kìí sì ṣe díákónì bẹ́ẹ̀ ni kìí ṣe ẹnikẹ́ni Ọlọ́run ẹlẹ́dàá rẹ ni padà lọ sí àwùjọ àwọn ọmọ Ọlọ́run kó lọ fayé rẹ sí Ọlọ́run níbẹ̀ mo gbà ọ́ nímọ̀ràn lónìí wípé bó ṣe ń gbìyànjú bó ṣe ń fi oore Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò máa pọ̀ sí láyé rẹ̀ jẹ́ àgbàdúrà bóyá àwọn òmòore tẹ́lẹ̀ ǹjẹ́ o lè sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mi èmi sì ẹ̀wọ̀ pé bóyá ohun tí mò ń là kọjá bí ìpè mi nìkan ni sọ fún Ọlọ́run lónìí pé Olúwa mo rí bó ṣe mí lóore pé mo ṣe ẹ̀wà láyé lónìí ràn mí lọ́wọ́ sí gbogbo ìwọ tó ti jẹ́jẹ́ kan tàbí mìíràn béèrè fún oore ọ̀fẹ́ láti ṣe ẹ̀jẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí fi ayé rẹ̀ sin Ọlọ́run mo gbà á ládùúrà pé bó ṣe ń pinnu yẹn ayé rẹ̀ yóò nítumọ̀ lórúkọ Jésù oore Ọlọ́run kò ní lòdìwọ̀n nínú ayé rẹ̀ Jésù Olúwa wa àmín jọ̀ọ́ tẹ bọ́tìnì láti subscribe sí station yìí kó o lè bá a túbọ̀ máa gbọ́ wa aago pupa yẹn ìwọ tẹ̀ ẹ́ bọ́tìnì pupa yẹn tó bá ti tẹ̀ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ìwọ náà tẹ̀ ẹ́ tó bá ti tẹ̀ yóò máa rán ọ létí ẹ jẹ́ ẹ pín pẹ̀lú àwọn mìíràn láti máa jàǹfààní nǹkan wọ̀nyí ẹ láìkí rẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ sì ni tẹ ẹ bá ní ìbéèrè àbí ohunkóhun kan tí ẹ fẹ́ sọ ẹ fi ránṣẹ́ nínú kọ́mẹ̀ntì yẹn yóò dọ̀dọ̀ wa mo gbàládùra lórúkọ Jésù Kristi oore Ọlọ́run kò ní tán nínú ilé rẹ o ní orúkọ Jésù Olúwa àti olùgbàlà wa àmín àmín lórúkọ Jésù.